Ife bronze òun ni topic yẹn lórí BBC so that tí bá kà fún yín ẹ lè rí understanding kan tí mò ń sọ. Èmi ṣe inquiry pẹ̀lú ọlọ́pàá ní UK èyí tá a lè ṣe Nàìjíríà for freedom of information. Wọ́n fún mi láwọn kankan wọ́n fún mi ní gbogbo tí mo béèrè lórí laptop mi nísìn ó ń show exactly but original one original ẹyọ kan ó wà lọ́wọ́ ọlọ́pàá ní UK bí ṣe ń bá yín sọ̀rọ̀ this in ten way but kó lè bá yé wa ẹ mọ̀ pé I like BBC. This was posted June 26, 2022. The headline fẹ́ni tó bá fẹ́ lọ reference Nigerian Ife head ẹjọ́ torí Elédùmarè èyí tẹ́ ń wò mí lórí ti Kristi ní tẹ́ believe lórí ti